Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Àwọn ọba aládé ní Yorùbá ló máa ń tòògbé láàfin o, àmọ́ àròtọ̀ ni nígbà tí a dé ààfin ìlú ní ìlú Ẹdẹ o ní ìpínlẹ̀ Ọ̀ṣun, níbi tó jẹ́ pé ìlú ló ń gbé níbẹ̀ tí wọ́n sì tún ní ọba o. Ohun ìyàlẹ́nu yìí ló gbé ikọ̀ akọ̀ròyìn Yorùbá dé ààfin ọ̀hún o, níbi tí a ti ń fi ọ̀rọ̀ wá ọba ààfin náà, Ọmọọba Adéwálé Ọláoyè sọ̀rọ̀. Ọba ààfin ìlú jẹ́ ọmọ bíbí ọba Johnson Adétóyèsé Láoyè Tìmì ti ìlú Ẹdẹ nígbà kan sọ pé ààfin náà ni àwọn ti ń fi ìlú gbé àṣà Yorùbá lárugẹ o. Ó ní ilé ni òun bá àṣà ìlù lílù o, pàápàá bí bàbá rẹ̀ ṣe jẹ́ gbajúgbajà onílù tó ń lu ìlù tí iléeṣẹ́ rédíò Nàìjíríà fi máa ń polówó iléeṣẹ́ náà títí di òní. Ọmọọba Láoyè sọ pé nígbà tí òun ṣe àkíyèsí pé àwọn ìlù kan ti ń parun ló mú kí òun kọ́ ààfin náà láti dáàbò bò wọ́n o. Nínú ìfọ̀rọ̀wérọ̀ náà ló tún ti sọ àwọn èèwọ̀ kan tó rọ̀ mọ́ ìlù o. Lára àwọn ìlù tó mẹ́nubà ni ìlù gúdúgúdú. Ní àwọn máa ń bọ ìlù gúdúgúdú ni o, tí obìnrin tó bá ń ṣe nǹkan oṣù kò sì gbọdọ̀ fi ọwọ́ kàn án. Lára àwọn èèwọ̀ tó tún mẹ́nubà ni pé wọn kò gbọdọ̀ gbé ìlù yòówù sílẹ̀ ńlẹ̀ lásán o. Bẹ́ẹ̀ ló sì ṣe àpèjúwe àwọn ìlù lóríṣiríṣi fún àwọn ikọ̀ akọ̀ròyìn wa tó lọ sí ibẹ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yẹn láti iléeṣẹ́ Jígí Alára. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn ṣe púpọ̀. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.